Ìròyìn ayọ̀ ti dé o, congratulations, a kú oríire, congratulations and jubilations, congratulations and jubilations. Governor Adeleke of Osun State has pardoned Segun Olowookere. Yeah! Hallelujah! Ẹ kí olóore, ẹ kí olóore, ẹ kí olóore, olóore Ọlọ́run ó máa ṣeun o, olóore Governor Adeleke, olóore, olóore ìmọ́lẹ̀ bùgá wọn bàbá bùgá wọn. Ọlọ́run ó ṣeun, àfògófólúwa torí bàbá pariwo bọ́lọ́run ò bá gbọ́ ariwo wa kí la fẹ́ ṣe, kí la fẹ́ dà. Dr. Abiola Adebayo, that wonderful actress, my sister, you are doing well o. Thank you for your good job. Ẹ ṣé àmọ́ lóore. Àwọn ní òbí Segun Olowookere tí wọ́n lọ kí gbàjarè bá, tí wọ́n pariwo síta tí everybody tẹ́wọ́ gbà, gbogbo abiyamọ ayé pátápátá. Mo wólẹ̀ o, mo wólẹ̀ o, mo wólẹ̀ o, mo wólẹ̀ o. Ẹ kú oríire, ẹ kú àṣeyọrí gbogbo abiyamọ ayé. Congratulations to us. Mo yọ̀ fún yín, mo yọ̀ fúnra mi. Màmá Segun Olowookere, dádì Segun Olowookere, ẹ kú oríire. Àsìkò tí wọ́n wá tú Segun Olowookere sílẹ̀ kò ní mú ikú lọ fún ẹ̀yin méjèèjì, kò ní mú ikú fún Segun fúnra lára ẹ̀. Segun Olowookere, we don't know you, but Ọlọ́run mú ẹ. Congratulations to you. Olódodo ò ní kú sípò ìkà. Àbí báwo ni ká ṣe sọ? Síbẹ̀síbẹ̀ náà, a kú oríire, a kú oríire, a kú oríire, a kú oríire, a kú oríire. Ẹ jẹ́ kí sáré gbé wa débẹ̀. Ọlọ́run ó mà ṣeun o. I'm so happy. Ẹ̀bùn Christmas wà nìyẹn. Governor Adeleke pardons man sentenced to death over foul theft. Governor Ademola Adeleke of Osun State has pardoned Segun Olowookere, a young man convicted of armed robbery and sentenced to death in 2014. A statement released by his media aide, Olawale Rasheed, states that Olowookere was pardoned alongside his accomplice, Sunday Morakinyo. Ṣé kìí ṣe the other guy tán ní pé ó ti ní mental problems síbẹ̀? Tó bá jò ní, ó máa nídìí ìrànlọ́wọ́ ní hospital. The claim that the duo got a death sentence for stealing a fowl went viral on social media after Olowookere's parents granted an interview calling for his release. However, the Osun State Judiciary has clarified that he and his accomplice were convicted for armed robbery, including robbing a poultry in 2010. The statement released on Thursday showed that the governor granted pardon to 51 other inmates as recommended by the State Advisory Council on prerogative of mercy. Lọ́rọ̀ kan ṣá, ohun tí wọ́n jẹ́ kó yé wa ń bì ní wípé ṣe ìrántí Segun Olowookere tán ní wọ́n ti sáàfù ẹ̀wọ̀n tó yọ́ ló jí chíkì àtàwọn ẹyin tó ti lo about how many years? 14 years ní ọgbà ẹ̀wọ̀n tí wọ́n sì dá ẹjọ́ ikú fún torí pé ó jí Ọlọ́run ti tú sílẹ̀, Ọlọ́run ti jà fún wa o, Segun Olowookere o, Ọlọ́run ti gbà fún wa o, Segun Olowookere o, májò máyọ̀ o. Ó yá, ẹ jẹ́ a tún máa tẹ̀síwájú. Prerogative of mercy extended to 53 convicts. Ohun tí wọ́n jẹ́ kó yé wa bí ni wípé Governor Ademola Adeleke of Osun State kì í ṣe Segun Olowookere àti ẹnìkejì ẹnìkan ni wọ́n fún ní amnesty wàláì about 53 convicts tí ó wà lọ́gbà ẹ̀wọ̀n bẹ́ẹ̀. Ó ní bàbá pardon. Ẹ ṣeun, ẹ jẹ́ ká máa kábọ̀. In line with the recommendation of the State Advisory Council on prerogative of mercy and in exercise of the power conferred on me by paragraph A, C, and D of subsection I of section 212 of the Constitution of the Federal Republic of Nigeria, 1999 as amended. I am pleased to extend my grace and mercy unto 53 convicts
serving various convictions within Nigeria Correctional Service. Ohun tí wọ́n jẹ́ kó yé wa ń bì ní pé prerogative of mercy extended to 53 people. Ọlọ́run o, ó ṣeun o, bàbá wa Governor Adémọ́lá Adeleke of Osun State ní abẹ́ òfin 1999 Constitution as amended bí wọ́n ṣe ń kọ wọ́n ní agbára gẹ́gẹ́ bí executive governor for Osun State láti pardon, láti ṣàforíjì, láti tú sílẹ̀ lára àwọn tó ti wà ní ọgbà ẹ̀wọ̀n, láti ṣíjú àánú wò wọ́n lábẹ́ òfin Nàìjíríà tó gbé Nàìjíríà ró ìyẹn 1999 Constitution. In the case of inmates convicted of simple offences, I have decided in accordance with the said recommendation to remit and forgive the remainder of the said sentences of the following 30 inmates in whole. Nǹkan tí wọ́n jẹ́ kó yé wa ń bì ní wípé àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ pé wọ́n dá ẹjọ́ ẹ̀wọ̀n ikú ẹ̀wọ̀n gbére àbí kan yẹgi fún wọn àbí títí tẹ̀mí á fi bọ́ àbí kinní kan lórí ẹ̀ṣẹ̀ tí kò tó nǹkan kan. Lórí ìdí èyí àwọn decide láti ṣíjú àánú wo àwọn kọ̀ọ̀kan tí wọ́n mọ̀ pé ẹ̀ṣẹ̀ wọn ò lágbára lọ títí tí wọ́n lè pardon. Wọ́n sì pardon about 30 ní àkọ́kọ́ yẹn wọ́n ní about 53 níbí wọ́n dárúkọ I think it's about 30 of them 30 inmates ni wọ́n kọ síbí ṣùgbọ́n ẹ jẹ́ ká wo orúkọ wọn yà. Àwọn tí wọ́n dá sílẹ̀ mo wá fẹ́ kó fi ara balẹ̀ kó gbọ́ orúkọ àwọn tí Governor Adeleke of Osun State tí wọ́n dá sílẹ̀ ní ọgbà ẹ̀wọ̀n pé máa lọ atú ẹ sílẹ̀ ṣùgbọ́n má ṣe bẹ́ẹ̀ mọ́ o. Wá wò bí orúkọ ẹbí ará ọ̀rẹ́ àwọn mímọ́ ẹ tó ti wà ń bẹ̀ tipẹ́tipẹ́ tó tilẹ̀ ti gbàgbé bí yóò wà lára àwọn orúkọ wọ̀nyí kó lè tètè pé àwọn family kan lè mọ bọ́n ṣe máa lọ arrange láti lọ meet wọn àbí pàdé wọn àbí tó bá lè dé rí wọn kó má sá sẹ́yìn o. Àwọn orúkọ yẹn rèé: Olúbọ̀ Sunday, Olúbọ̀ Sunday. 2. Isa Umar Biodun, Isa Umar Biodun. 3. Fawaz Karim, Fawaz Karim. 4. Omirin Tèmítáyọ̀, Omirin Tèmítáyọ̀ tí mi bá pè dáadáa ẹ má bínú o. Number 5. Ọlárewájú Ayọ̀mídé. Àwọn tí Governor Adeleke tí wọ́n orúkọ àwọn tí wọ́n fún ní freedom ní òótọ́ fún ní amnesty tán dá sílẹ̀ pé kán máa lọ hùwà burúkú mọ́ o kán turn a new leaf o ni mò ń dá fún yín. Àbá rí orúkọ àwọn ẹni mímọ́ yín tẹ́ mọ̀ wípé wọ́n ní problem for some years back. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run Governor Adeleke of Osun State wọ́n ti free wọn. Tẹ́ bá mọ̀ ẹbí wọn ẹ bá wa kọ̀ sí wọn. Bó bá dẹ̀ jẹ́ àwọn tó súnmọ́ yín nàbẹ́ni mímọ́ yín ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ make arrangement láti lọ pàdé wọn àbí kẹ́ tẹ́ bá rí wọn tẹ́ bá kọ̀ déédéé rí wọn ẹ má jẹ́ kí ṣọ́ọ̀kì mú yín. Governor Adeleke náà ti pardon wọn. Àti ka number 5 Ọlárewájú Ayọ̀mídé. Number 6 Dáre Sunday. Number 7 Ọládàpọ̀ Túndé. Number 8 Ganiyu Saheed. Number 9 Adéwùnmí Sadiq. Number 10 Adébáyọ̀ Adéoyè Kẹ́hìndé. Adébáyọ̀ Adéoyè Kẹ́hìndé. Number 11 Lasis Kazeem. Number 12 Dauda Ojo 59 years of age. Dauda Ojo 59 years bí wọ́n ṣe kọ síbí nìyẹn. Number 13 Ismaila Raji. Ismaila Raji. Number 13 Ismaila Raji. Number 12 Dauda Ojo 59 years lẹ́ni yẹn bọ́n ṣe kọ síbí. Number 13 Ismaila Raji. Number 14 Oseni Michael. Oseni Michael. Oseni Michael. Number 15 Ajayi Korede. Number 15 Ajayi Korede. Ajayi Korede. Number 16 Abiona Nurudeen. Number 16 Abiona Nurudeen. Àwọn orúkọ tí mò ń pè jáde ní àwọn orúkọ tí Governor Adeleke of Osun State tí wọ́n pardon tí wọ́n fún ní máa lọlé má hùwà ìkà mọ́ o má ṣèbàjẹ́ mọ́ o turn a new leaf o yan ìgbésí ayé tuntun o tó o bá wá rí orúkọ family friends ọ̀rẹ́ ẹbí ará àbí ẹni mímọ́ ẹ̀ ń bẹ̀ jọ̀ọ́ bá wa lọ sọ fún wọn kí wọ́n tètè máa lọ sí kirikiri kí wọ́n lọ ṣe kíni kọ́ mọ bọ́n ṣe máa finish gbogbo nǹkan tó bá kù ń bẹ̀ àbí kẹ̀tọ́ bá dẹ̀ ti finish ẹ̀ tọkọ̀ déédéé rí wọn lé kí ìpayà má mú yín o.
So ìyẹn number 16 Abiona Nuruddin, number 17 Oshi Samuel, number 18 Shehu Yusuf Olatunji, number 19 Ojo Anu, number 20 Mustapha Kehinde, number 20 Mustapha Kehinde, 21 Lasis Habib, 21 Lasis Habib, 22 Alexandra Iloha, number 22 Alexandra Iloha, number 23 Ojo Taiwo, 24 Aziz Mujib, 25 Akiyemi David, number 26 Adeosun Adekunle, 27 Olaobaju Samuel, number 28 Adura Adefemi, number 29 Paul Basil, number 30 Kunle David. About 53 noni Governor Adeleke ni wọ́n pardon. 30 of their names ló wà níbí. Lára àwọn 53 yẹn Segun Olowookere wà ńbẹ̀. Ṣé o ti rí pé mo kà fún ẹ lákọ̀ọ́kọ́ àti mo rákìyọ ẹnìkejì ẹ̀ wọ́n wà lára wọn. So àwọn orúkọ tí wọ́n tún kọ síbẹ̀ ni mo kà fún yín yẹn. Number 30 Kunle David. I have also decided in accordance with the said recommendation to grant outright pardon to the following 12 inmates convicted of simple offences. Àwọn tí wọ́n ja olè kéékèèké tí kò ní túmọ̀ lọ títí ṣùgbọ́n tó ti la ikú lọ kán yẹgi fún wọn àti gbogbo ẹ̀ lóríṣiríṣi. Àwọn tí àwọn fún ní pardon àwọn náà ní Ọlábòmíjí Nuruddin, number 1, about 12 of them. Ọlábòmíjí Nuruddin, number 2 Mustapha Isa, number 3 Ọlálékan Abdullahi, number 4 Ayọ̀mídé Ọlọ́jẹ̀dé, number 5 Hakeem Raphael, number 6 Adéyẹmí Abíọ́dún, number 7 Ọládipúpọ̀ Ṣẹ́gun, number 8 Omiṣakin Sunday, number 9 Adémọ́lá Àdìó, number 10 Túndé Ọlápàdé, number 11 late Chief Wọlé Ọlá Rufus Òjó. Ó dà pé nìyẹn ti ṣaláìsí síbẹ̀ o. Number 12 Ọmọlóye Ọlájídé Ọláyẹmí. In the case of the following 6 convicts sentenced to death, I have approved the commutation of their sentence from death to outright release, while Ojekunle Timothy has his sentence commuted from their sentence to 15 years imprisonment, having spent at least 10 years in custody. Ohun tó ń jẹ́ kó yé wa bí nísìnyí ni wípé àwọn mẹ́fà kan wà bí tí wọ́n fún ní pé ẹ̀wọ̀n gbére tó sentence lọ sí fún ikú. Wọ́n ní wọ́n ti approve death sentence wọn láti yí padà bí Ọ̀jẹ̀kúnlé Timothy, for example, ìyẹn tiẹ̀ ẹ̀wọ̀n gbére kó kú síbẹ̀ òun ni wọ́n dá fún. Ṣùgbọ́n wọ́n ní nínú agbára tí àwọn ti gbé fáìlì ẹ̀ kúrò nínú ẹ̀wọ̀n gbére kó kú sẹ́wọ̀n. Wọ́n ti bá yí padà sí 15 years. Nínú 15 years tí wọ́n padà wá bá sún sí, ó ti lò 10 years níbi ibẹ̀ already. Olúfẹ́mi Fágbèmí, Bẹ́wàjí Sunday, Ameyin George. Number 1, Olúwafẹ́mi Fágbèmí. Number 2, Bẹ́wàjí Sunday. Number 3, Ameyin George. Number 4, Ayọ̀mídé Arúlógún. Number 5, Táíwò Olúwatóbi Stephen. Number 6, Abubakar Abdulaziz. The following 4 convicts also have their sentence commuted from death sentence to outright pardon. Àwọn tí ó wà níbí náà ni wọ́n sọ àwọn mẹ́rin tó kù yìí, àwọn ni wọ́n ti dá ẹjọ́ ikú fún tán pátápátá. Ṣùgbọ́n tí àwọn náà tí wọ́n sọ wípé agbára àti ipò lórí gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ gómìnà Ọ̀ṣun State, wọ́n ní oore ọ̀fẹ́ láti ṣíjú àánú wọ̀n wọ́n kí ó má la ikú lọ mọ́. Àwọn mẹ́rin wọ̀nyí òun náà ni a fẹ́ ka orúkọ wọn tí Gọ́vnà Mákindé tó ti yẹ aago ikú kúrò lórí wọn wípé ẹ kú mọ́ o, ikú ò tọ́ sí yín, apádàn yín,
ẹ máa lọ lálàáfíà ṣùgbọ́n ẹ lọ turn a new leaf o ẹ má jalè mọ́ o ẹ má hùwà ìbàjẹ́ mọ́ o. àwọn ni Sunday Morakiyo ìkejì Ṣẹ́gun Olowookere ìyẹn ni number 1. number 2 Ṣẹ́gun Olowookere fúnra lára ẹ̀. number 3 Túndé Ọlápàdé. number 4 Démọ́lá Òdeyẹmí tó já sí wípé ó ti pé 53 àwọn 53 tí gọ́fúnà Adeleke of Osun State ìmọ̀ọ́lẹ̀ tó pardon nìyẹn. lọ́rọ̀ kan ṣá Ṣẹ́gun Olowookere ó ti gba freedom. màmá Ṣẹ́gun àti bàbá Ṣẹ́gun àbúrò bàbá Ṣẹ́gun gbogbo family Ṣẹ́gun pátápátá gbogbo everybody congratulations to you all. Congratulations to every one of us. Ṣẹ́gun Olowookere àsìkò tó gba ìtúsílẹ̀ yóò tún ní kúrò ní ìtúsílẹ̀ burúkú kò ní wọnú ikú lọ o. Kò ní la ikú lọ fún ẹ lórúkọ Jésù. Ọ̀run tó fi ààbò bò ẹ́ tó fi lo iye ọdún bẹ̀ yẹn. Èmi ní ìgbàgbọ́ pé Ọlọ́run pa ẹ́ mọ́ bẹ̀ kí ewu ikú kó lè fò kúrò lórí ẹni. O sì ti di doctor bẹ̀ tó ti ń attend sí patient. Àsìkò tó wá gba freedom ikú òjijì ò ní pa ẹ́. O ò ní kó sínú accident. Ẹ̀yin èèyàn mi kí lẹ rò pé a lè ṣe fún Ṣẹ́gun Olowookere báyìí torí lọ́dọ̀ ti tèmi èmi ò lọ́wọ́ sí pé kó padà lọ sí village lọ́dọ̀ ẹ̀gbọ́n bàbá ẹ̀ yẹn mọ́ Ọlọ́run bá ń gbọ́ àti màmá Ṣẹ́gun àti bàbá Ṣẹ́gun ṣe ló yẹ kán rìn jìnnà sí family yẹn in fact ìlú yẹn. ẹ wò kí lẹ rò pé ká ṣe ẹ tiẹ̀ sì kọ́kọ́ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ jẹ́ ká jọ dúpẹ́ gbogbo wa ká dúpẹ́ lọ́wọ́ tani lọ́wọ́ gọ́vnà Adeleke. wọ́n ṣe bí bàbá wọn ti ṣe bàbá ṣeré bẹ́ẹ̀ ṣeré bẹ́ẹ̀ ìmọ̀ọ́lẹ̀ ṣeré bẹ́ẹ̀ Adeleke ṣeré bẹ́ẹ̀ ṣe bí bàbá rẹ ti ṣe ó yá ṣeré bẹ́ẹ̀. I am so happy honestly. a kú oríire Ọlọ́run tó ṣe ti Ṣẹ́gun Olowookere á ṣe ti prophetess Naomi Ṣílẹ̀kùnọlá àti Oríyọmí Hamzat á ṣe tí wọn náà láìpẹ́ láìjìnà á gbọ́ ìròyìn ayọ̀ ń bẹ lágbára lọ́wọ́ Ọlọ́run. abiyamọ gbogbo abiyamọ congratulations to us o akúṣẹ́ o akú oríire o congratulations. má gbàgbé ìjọba mi mú fídíò kó bá mi share káàkiri gbogbo àwọn tí wọ́n ti wà wí ẹ̀ lórí ọ̀rọ̀ yìí gbogbo ìránṣẹ́ Ọlọ́run alàyè pátápátá tẹ́ ẹ pè mí káàkiri títí dọ́dọ̀ màámi ní Àkúrẹ́ tí ẹ gbé sáyà báyìí tẹ́ ẹ gbèrú tẹ́ ẹ lẹ́ẹ̀gádà gbogbo àwọn abiyamọ nínú ṣọ́ọ̀ṣì fún àdúrà àkànṣe àdúrà. ẹ ṣeun o gbogbo ẹni tó gbàdúrà pátápátá ní kọ̀kọ̀ ní gbangba gbogbo ẹni tó sunkún omijé ní gbangba ní kọ̀kọ̀ àti tó sun sínú lórí ọ̀rọ̀ Ṣẹ́gun Olowookere ẹ ṣeun àkó àdúró ti gbogbo fámìlì wọn. Congratulations once again. Orúkọ tèmi ò yí padà Yèyé Dára Kòwé kókókó ni mò ń jẹ́. Má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel mi ò lè dá ṣe o. God bless you. Your comment is very important. Drop your comment. Ire o.